ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì tẹ́ ẹ̀ ti ń retí láti gbọ́, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ń rọ ìròyìn bí àkọ́lé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilé, tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbẹ̀rẹ̀ ayé pẹ̀lú ìmísí Odùduwà nínú gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Abdulkareem Nimat ni oníròyìn yín. Ó mà ṣe o, àwọn afurasí darandaran sá àgbẹ̀ sínú oko rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ lẹ́yìn tó ní wọn kò gbọ́dọ̀ da ẹran níbẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lágbègbè Igbópupa, Yàwótà lágbègbè Lẹ̀gbẹ̀, ìlú Aláùsá ní ìjọba ìbílẹ̀ Oríire. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ àwọn afurasí Fúlàní darandaran mẹ́ta tó ṣekú pa àgbẹ̀ kan, ọ̀gbẹ́ni Kẹ́hìndé Òjó, ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn afurasí darandaran náà ni wọ́n fẹ́ fi àwọn màálùú wọn jẹ oko olóògbé Kẹ́hìndé lọ́jọ́ ìsinmi ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2026 yìí, àmọ́ ó kọ̀ jálẹ̀. Àgbẹ̀ náà ló ṣeré lọ sí oko rẹ̀ láti lọ wo àwọn ẹ̀gẹ́ tí ó gbìn síbẹ̀ ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi ọ̀hún, tó sì bá àwọn afurasí darandaran náà nínú oko rẹ̀ kí àwọn afurasí darandaran náà tó sá ní àdá. Iléeṣẹ́ ìròyìn rí gbọ́ wípé wọ́n gbìyànjú láti gbé àgbẹ̀ náà lọ sí ilé ìwòsàn o lẹ́yìn tí àwọn afurasí darandaran náà sá ní àdá tán, ṣùgbọ́n ó pàdánù ẹ̀mí rẹ̀ níbi aago 2 àárọ̀ ọjọ́ Ajé. Àwọn afurasí darandaran mẹ́ta ọ̀hún ti wà ní àtìmọ́lé lórí ìṣẹ̀lẹ̀ náà báyìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọláyínká Aláyàndé, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn. Aláyàndé ṣàlàyé síwájú pé ní kété tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ni wọ́n ti fi tó àwọn agbófinró tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire létí. Aláyàndé tẹ̀síwájú wípé ọgbẹ́ pọ̀ lára olóògbé náà, eléyìí ló sì fà á tó fi pàdánù ẹ̀mí rẹ̀. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ̀síwájú nínú ìwádìí wọn tí wọn yóò sì fi imú àwọn afurasí náà dánrin. Tí ẹ kò bá gbàgbé, kì í ṣe ìgbà àkọ́kọ́ tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí yóò ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ rẹ̀ o. Lọ́dún 2024 ni àwọn afurasí Fúlàní darandaran kan ṣekú pa pásítọ̀ Ṣẹ́gun Adégbóyèga nínú ọkọ̀ rẹ̀ tí ó ń wà lọ lágbègbè Gègé tó wà ní òpópónà Ògbómọ̀ṣọ́ sí Ìṣẹ́yìn lásìkò tó ń kìlọ̀ fáwọn darandaran tó ń da ẹran jẹ kí wọ́n tó gún lọ́bẹ pa. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.